bá mi share. Ẹ bá mi share, ẹ bá mi share. Mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo kí yín bí ẹ ṣe ń wọlé tí ẹ ń darapọ̀ mọ́ ẹ̀mí ọmọ yín ọmọdé òní. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé gbogbo ìgbà lẹ máa ń fi àyè lẹ̀ láti rí pé fẹ́ gbọ́ ohùn mi. Mo kí yín, God bless you Mr. Samsideen, mo kí yín, no going back ni, mo kí yín. Ajakaye, mo rí i pé wá níbi kankan tẹ́ fẹ́ fi ṣe làákàyè gangan kankan mọ́ àbí torí pé ẹ̀rọ náà lọ. Àjàkárùn, mo rí i pé ronú débi tó yẹ kó ronú dé. Tó bá ti pé ronú, gbogbo àwọn ìsọkúsọ tí ìyá Onítìrí tó ní kẹ́ wá sọ síta, ǹjẹ́ ṣe máa sọ lórí Sunday Igboho ọmọ ẹ máa sọ lórí Sunday Igboho? Kí ni tó ń ṣe yín gangan? Kí ni tó ń jó yín lọ́wọ́? Torí gbogbo eléyìí tá a kàn ṣe kínní, tó bá ṣe pé ẹ fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ parẹ́, a fẹ́ rí yín mọ́ nínú struggle Yorùbá nation. Torí tẹ́yìn sọ fún Sunday Igboho nìyẹn. Ẹ gbọ́, ẹ lé owó tí ẹ kó fún Sunday Igboho, ẹ lọ mú proof owó tẹ́ ẹ kó fún Sunday Igboho, àkáǹtì tẹ́ ẹ san sí àkáǹtì Sunday Igboho tẹ́ ẹ san sí, ẹ lọ mú jáde. Owó òmìnira àkáǹtì tí ẹ gbà tí ẹ lẹ́ san sọ́dọ̀ Sunday Igboho, ẹ lọ mú wá. Wọ́n lè forúkọ Sunday Igboho kí wọ́n fi ṣe nǹkan torí tẹ́ẹ̀mọ̀ ẹlẹ́dá owó òmìnira àkáǹtì èló gangan lẹ́san sọ́dọ̀ ẹ jáde. Ìyá Onítìrí, wá sọ ọ̀rọ̀ ẹnu rẹ, torí pé mo rí pé alábòsí tó ṣe fún Abíọ́lá, ọ̀rọ̀ tí àwọn ọmọ Abíọ́lá sọ, àwọn kiri tó ti mọ̀ kọ́ ọmọ àlè pé Yorùbá nation lè gbà torí ọmọ àlè tó wọlé ni, tó jẹ́ Onítìrí tó jẹ́ àlè Abíọ́lá. Ẹ gbọ́ mi yé, kìí ṣe ìyàwó Abíọ́lá o, àlè ẹ̀, ó dẹ̀ ní bó ṣe slink wọbẹ̀. Ẹ wá máa gbé ẹnu yín, ẹ máa sọ̀sọ́kúsọ. Owó tẹ́ kó fún, ìgbà tó tún yá nínú ọ̀rọ̀ tó sọ, ó tún sọ pé bó jẹ́ pé àwọn tí Sunday Igboho dárúkọ, àwọn làwọn sowó yẹn sí, àwọn yẹn ló mọ̀ bóyá dọ́dọ̀ Sunday Igboho. Sẹ́ni pé kò ní làákàyè. Òun ló kọ́ sọ pé Sunday Igboho làwọn kówó fún. Òun náà ló tún sọ pé àwọn kan lòun kówó fún, àwọn ẹgbẹ́ kan tí wọ́n kó fún Sunday Igboho. Kí ló jẹ́ tó fi jẹ́ wípé gbogbo ìgbà ni ẹ máa jáde nítorí pé ẹ̀rọ náà lọ mọ́? Àjàkáyé, ó dá wà ní, ó wà pẹ̀lú àwọn onítìrọ ni, ó jẹ́ kankan nínú Yorùbá nation, àmọ́ yẹ́ rí nínú Yorùbá nation. Lórílẹ̀-èdè Yorùbá àmọ́ ẹ rárá. In tó ti gbéṣe nínú ẹ̀ àwa ò rí rí, ó tí ì ṣe. Dá mi lóhùn, torí ọ̀dàlẹ̀ ni ẹ́, ẹni tó ń ṣe bó ṣe ń ṣe yìí. Irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ jẹ́ kí n sọ fún yín, irú èèyàn bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ la máa ń pè wọ́n. Ọ̀jẹ̀ ńlé orò, ọ̀jẹ̀ ńlé egúngún, ó bẹ̀ sí pariwo kiri, tá ni wọ́? Ó gbọ́ mi, àwọn wo ni kí ní ẹ̀tẹ́jọ tó? Irú ẹ̀ ò ṣe bá tò láwùjọ, irú ẹ̀ ò ṣe jòkótì láwùjọ, tó máa sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Sunday Igboho. Wà wá sọ̀rọ̀, ò ń sọ̀rọ̀ sí Sunday Igboho. Ta ni wọ́? Ta ni ẹ́? Ta ni ẹ́ gangan tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀? Ó dùn mí fún ẹ gan o.
Onitiri máa tiẹ̀ ó máa tiẹ̀ títí ó wá nímọ̀ tó kù nú ayé mọ́ débi pé tó fẹ́ sọ wàá wá ṣàdédé sọ̀rọ̀ sí Sunday Igboho ó mọ̀ ṣe mistake o wàláhì ó ṣe mistake tí yóò yí ẹ ó pọ̀ ju tó yí ẹ lọ tí yóò ṣe kí ni o ó pọ̀ ju tó yí ẹ lọ ó wá bẹ̀ sí sọ̀rọ̀ ó ń bú sí Sunday Igboho ó kéré sí ọ̀gbẹ́ni ó ti jù ẹ́ lẹ́nu jù o kò kí ṣe ẹ̀bi ẹ rárá wàláhì kì í ṣe ẹ̀bi ẹ ẹran lé tó mérè jẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ó sàn ẹ gbọ́ mi ẹran lé tó mérè jẹ kì í ṣe irú ẹ o tóbi jẹ́ pé wàá máa sọ̀rọ̀ tí ò yẹ kó o sọ wàá máa wí nǹkan tí ò yẹ kó o wí ẹ gbọ́ torí àwọn ọ̀rọ̀ báyìí ó ń jẹ́ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí gbogbo wa kó jẹ́ pé òun la máa gbọ́ àbí tó jẹ́ pé òun la máa rí. Onitiri jọ torí Ọlọ́run lọ jókòó kó lọ sinmi ìwọ àti tani àtàwọn tani níwájú tani Ọlọ́run pè ẹ́ ìwọ wà nú àwọn tọ́lọ́run pé Onitiri ó sínú wọn irọ́ ó sínú wọn a fẹ́ àtàṣe ẹni bọ̀ àfíẹ́sì torí ìgbéraga nìgbéra sánlẹ̀ òun ló ṣekú pa òun gẹ́gẹ́ ló yọ ọ́ kúrò lẹ́gbẹ́ ó gbọ́ a fẹ́ àtàṣe ẹ nínú àkọsílẹ̀ wa ó gbọ́ mi yé a fẹ́ àtàṣe ẹ inú àtàṣe tá a ra fún ẹ̀yẹn gan tá a fi ẹ́ sí pé ká gbọ́n ẹ̀ méjì aṣọ ó ń gbọ́ mi yé àkọsílẹ̀ wà fún fúnrandíran rẹ o toró borúkọ bàbá tó bí ẹ lọ́mọ jẹ́ ni nínú àwọn nǹkan tá a rí gan má jẹ́ kí n lọ síbẹ̀ ẹ ra bàbá mi Mr. Basir mú kí yín àwọn nǹkan yìí ẹ máa sọ nígbà tó wù yín wàá fi ìgbéraga tó gbọ́ ẹ lẹ́wù wàá fi nígbà kó fi sódà sápá wàá máa sọ̀rọ̀ nígbà pé wọ lọ́lọ́run wàá sọ nígbà pé wọ lọ́lọ́run ọba rán ta ní ẹ́ Àjàkáyé rádaràda tí ó rí tẹnu ẹ rí bí ẹnu ẹyẹ ìyẹn náà ń sọ̀rọ̀ ta lòun a máa wá sọ ọ̀rọ̀ reality wọ́n sọ ọ̀rọ̀ ká ẹ kúrò òun sọ pé kí Sunday Igboho fi Yorùbá nation lẹ̀ òun sọ fún Sunday Igboho kó kúrò nínú Yorùbá mo kí Mr. Awoniran mo kí yín sà òun sọ fún Sunday Igboho kó fi yẹn ta ni wọ nínú ayé ìwọ àti ta ni àtàwọn ta ni gangan Onitiri tó jẹ́ ọ̀gá ẹ̀ kò lè jáde sọ ẹni tó farapamọ́ síbì kan tó lóhun ni jíìn tó wà nínú ìgò ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni dalẹ̀ abálẹ̀ lọ wọ́n lù ẹ́ wá ó dẹ̀ ṣe tó fẹ́ ṣe ẹ̀gbọ́n tí ọmọdé yọmọ sọ nígbà tó kúrò tó dé Germany àjọ wà nínú Zoom meeting yẹn ni ẹ wo ọ̀rọ̀ tí wọ́n sọ jáde wọ́n tún ṣépè pé gbogbo ẹni tó bá gbowó olóṣèlú àwọn géèmù kan wà tí ọ̀pọ̀lọpọ̀ òye tó yẹ pé ẹ máa ń gbá ẹ sowó kankan sí direct account Igboho tẹ́ fi rí mú àwọn ẹgbẹ́ kan ló ń gbà àwọn ibìkan náà dẹ̀ ni wọ́n ń fi sí torí pé sífù lè organize nǹkan bọ̀ àwọn ibìkan ló ń gbà kéde sífù ló ń gbà ẹ wá ronú wípé ẹni tó fẹ́ ṣe àtẹni tó dúró ti ní èèyàn ni wọ́n kí ni tẹ́ fi dúró ti Sunday Igboho Onitiri
mi ò rí tó tíǹkì kankan nígbà kankan. Ó gbọ́ mi yé, ó bẹ́ mi lọ́mọ o, ó láwọn tó bí lọ́mọ. Ó gbọ́ mi, àǹtí ló jẹ́ sí mi. Àjàkáyé kí ni ó ń ṣiyẹ́ tí ò farabalẹ̀ tó ń gbọ̀n kiri. Padà sílé kó máa bọ̀ Nàìjíríà kó wá máa gbé bẹ́ẹ̀. Òmìnira tẹ́lẹ̀ gbà àbí orílẹ̀-èdè tẹ́lẹ̀ gbà tí ẹ̀yin náwó orílẹ̀-èdè náà, tí ẹ̀yin ń gbé nínú orílẹ̀-èdè náà tẹ́ láṣẹ orílẹ̀-èdè náà, ṣé ẹ gọ̀ ni? Làákàyè yín kú ni? Ọ̀nà wo lẹ gbé gbà? Níbo lẹ gbé gbà? Níbo lẹ ti gbà? Àwọn ẹni tó ń tẹ̀lé tó bá yẹ pé wọ́n ní làákàyè lórí ọ̀rọ̀ yẹn ni. Ìgbà tí wọ́n ti ń sọ fún yín pé kẹ́ ẹ lọ máa hijack gbogbo àwọn nǹkan oríṣiríṣi tó ṣẹlẹ̀, gbogbo àwọn governor's office, local government, kẹ́ máa hijack wọn. Adélé ti dé. Adélé orí burúkú tó ló dé láṣẹ títí dìsí àárí kankan. Yín tó ṣe tó fi ti sóyẹ kó rí bẹ́ẹ̀ títí tó fi dọjọ́ èní, tó fi di pé yẹn já mọ́ ẹ lọ́wọ́, tó rí ìran, tó rí pé ọ̀nà kọ́ lòun tọ̀. Mo wá rí pé gbogbo tó ń gbé irọ́ ni. Nǹkan tí ò possible tó máa ń dáwọ́lé tó máa ní ẹ má wọrí àti wà orílẹ̀-èdè bàbá rẹ̀ wo la wà? Orílẹ̀-èdè wo ló dá sílẹ̀ fún wa? Orílẹ̀-èdè wo ló dá sílẹ̀ fún wa? Umalaka ahùn sorry Àjàkárùn ó ronú o. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ kan wà tó yẹ kí gbogbo wa ká mọ̀ wípé nǹkan tí ya ìgbéda ní irọ́ ni o. Nǹkan tí ya ìgbéda ní kò sí irọ́ tó jurọ́ lọ. Báwo ló ṣe máa ní kí wọ́n lọ disturb ìjọba àwọn kan? Báwo ló ṣe máa ní kí wọ́n lọ disturb ìjọba Tinubu? Ìwọ náà ló ní kí wọ́n lọ attack radio station. Wọ́n lọ síbẹ̀, wo bí tó fa àwọn ọmọ yẹn sílé ni wọ́n máa ti jáde. Inú wọn máa ti kú. Ṣé ẹ sọ̀rọ̀ lórí yẹn o? Ẹ ń pariwo ọ̀rọ̀ Ọjọ́ta. Kí lẹ mọ̀ nínú nǹkan ọ̀rọ̀ Ọjọ́ta? Níta bá ti kọ Ọlọ́run Elédùmarè tó ti kọ àkọsílẹ̀ ni. Tọ̀dọ̀ tí yín tẹ́lẹ̀ fẹ́ lọ gbàjọba, ṣe bí àwọn èèyàn fi ẹ̀hónú hàn ní tọjọ́ta. Ẹ̀yin lọ rọ́ọ̀bù ni. Ẹ̀gbẹ́ wo yàtọ̀? Ọjọ́ta àwọn èèyàn lọ fẹ́ ẹ̀hónú hàn, incident wáyé. Wọ́n lọ bá ìjọba jà o. Wọ́n fi ẹ̀hónú hàn. Ẹ̀yin lọ hijack station, radio station. Ẹ fọ́ glass, ẹ fọ́ nǹkan wọlé. Ẹ dojú àwọn tó wà ń bẹ̀ bolẹ̀. Ẹ bẹ̀ sí ń kéde lórí rédíò. Ẹ lọ rob ni pẹ̀lú ẹ̀rí. Tẹ́ bá ní lọ́ọ̀yà tó dáńtọ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé yín tẹ́ lọ ṣe yẹn o, nǹkan tẹ́ lọ tẹ́ ní káwọn ọmọ yẹn lọ ṣe nìyẹn. Robbery lẹ lọ ṣe. Ìyá Onitiri robbery lẹ lọ ṣe. Ìyàtọ̀ wà ń bẹ̀ gẹ́rẹ́gbé. Ìyàtọ̀ fẹ́ni tó lọ fi ẹ̀hónú hàn àtàwọn tó lọ já radio station tí wọ́n lọ sínú rẹ̀ tí wọ́n lọ àtáàkì àwọn èèyàn. Sẹ́ẹ̀mù pé nǹkan púpọ̀ ló mìíràn ni agbénipa, agbanipa, àwọn jàgùdà. Ẹ tún fi aṣọ sí wọn lọ́rùn pé ọlọ́pàá tí Nigeria government tó fọwọ́ sí àbí tó orílẹ̀-èdè Yorùbá nation fọwọ́ sí. Ẹlẹ́ti gbòmìnira yín kán lọ já radio station. Tí ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń tẹ̀lé wọn ẹ̀ ṣe làákàyè ni. Ẹ̀yin tẹ́ ń kógbá tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀ ronú ni. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń sọ nípa wọn àbí tó yẹ pé ẹ jókòó pẹ̀lú ti wọn tẹ́ ń tẹ̀lé wọn látijọ́ ìṣe ẹ̀ tí ì rí yàtọ̀ kankan pé ibi tẹ́ ń lọ kì í sọ̀nà ni. Kí ni tó ń ṣe wá tójú wá dúdú báyìí ná?
kí ló ń ṣe wá tójú wá dúdú. Gbogbo ìgbìyànjú tí ẹ̀yin ìyá yìí gbà ni pé kẹ́mi ọ̀tá ọmọ Adéyẹmọ bọ́ Ọlọ́run ọba ò fún yín ṣe. Ẹ lépa ẹ̀ títí ẹ tún fẹ́ tàn án bọ̀ ẹ ronú gbogbo ọ̀nà tẹ́ gbà pé kí ọmọ Adéyẹmọ ṣubú Ọlọ́run ò fún yín ṣe. Ọlọ́run ọba jù yín lọ òun lọ ẹ ṣe tẹ̀rì lẹ́nìí. Àgbọ̀ yín mọ́ àdẹ̀fẹ́ gbọ́ yín mọ́ kẹ́ parẹ́ bíi só. Àjàkáyé ìwọ ronú o torí pé òní làkàì tó máa ń ya gèlè bí gèlè wèrè yẹn ó rí bó ṣe rí. So many people ti mọ òtítọ́ ọ̀rọ̀ wọ́n ti mọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ kí ni tó ń ṣe gbogbo wa. Ọmọ Adéyẹmọ lọ ó dé ó tún fakọyọ ó jẹ́ kí ẹ mọ̀ pé no going back ni ó jẹ́ kí ẹ mọ̀ pé ibi tóun dúró sí lòun dúró sí. Ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ súnmọ́ ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ bá jẹ ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ mọ̀ rúwà tí ọmọ Adéyẹmọ ní. Ọmọ Adéyẹmọ ní àwọn oríṣiríṣi ìwà kan ìṣẹ̀dá rẹ̀ ni ó kọ ìyànjẹ. Ìṣẹ̀dá ọmọ Adéyẹmọ orúkọ là ń pọ baládé o kábíyèsí Olúwa mi sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòsàá. Ó kọ ìyànjẹ ó kọ ìwọ̀sí. Mo wà ní ọ̀dọ̀ wọn láìmọye ọjọ́ láìmọye ìgbà láìmọye oṣù àìmọye ìgbà tí wọ́n máa gbé ẹjọ́ wá láti outside láìsí ọ̀rọ̀ wọn ń ja ìjàngbara láti ìlú oríṣiríṣi tó jẹ́ pé àwọn alágbára ayé wọ́n fẹ́ fi ipò tí wọ́n ní àti ọlá tí wọ́n ní wọ́n fẹ́ fi gbà nǹkan lọ́wọ́ èèyàn kan tí wọ́n máa yàn jẹ lórí ẹ̀. Tí ẹni yẹn bá ti sunkún wá bá Sunday Igboho àbí wọ́n fẹ́ gbalẹ̀ kan bì kan tó bá sunkún wá pé báyìí tí wọ́n bá ń talẹ̀ ní ẹ̀tọ́ dárúkọ ẹ̀ aláyé á dẹ̀ gbé fóònù ẹ̀ bá dẹ̀ kábíyèsí ẹ̀rọ o níbo lè wà báyìí mo fẹ́ kẹ́ ẹ rí mi ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ lórí báyìí ẹ gbọ́ orí ilẹ̀ yẹn ẹ kúrò lórí ẹ̀ orí kíní yẹn láyé kì í ṣe ẹ̀rí wo lẹ́ni lágbájá kan ló ta fún mi kíní kan ló tún ta kíní kan fún mi kí àwọn dẹ̀ ti rà á nìyẹn mo bá ọ̀nà ti fẹ́ gbà torí ẹ̀ làwọn ti kó àwọn bọ́ irọ́ o. Àwọn tó nílẹ̀ gangan ẹ fẹ́ yàn wọ́n jẹ abẹ́ni tó ti rà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má torí pé wọn lówó lọ́wọ́ kẹ́ yàn wọ́n jẹ. Ó kọ ẹ̀gbìn ó kọ ìwọ̀sí ẹ gbọ́ bó ti máa ń gbà mọ́ra tó fún yàn fún ẹlòmíì kí wọ́n máa yàn jẹ. Ẹ mọ̀ ṣẹ̀dá ẹ mọ̀ sí Sunday Igboho pé kéèyàn rẹ́yàn jẹ ó máa ń bí wọ́n lè rẹ́ jẹ o ẹ kẹ́ ẹ máa mọ̀ bọ̀ kéèyàn rẹ́yàn jẹ sí Sunday Igboho kí n gbà. Ẹ gbọ́ tawálẹ̀ yìí àìmọye ọ̀pọ̀lọpọ̀ nígbà tí incident ṣẹlẹ̀ ní gbogbo àgbègbè wọn lọ sí tó gate ẹ gbọ́ mi lọ sí tó gate gbogbo àwọn ìyá arúgbó tó ń sunkún ló pọ̀ pẹ́ni tó ń ṣàánú àwọn tó ń fún àwọn lóúnjẹ àárọ̀ oúnjẹ tó jẹ́ pé kò jẹ́ kébi pa àwọn opó ládùúgbò àtàwọn tó ṣe àwọn opó tí wọ́n tajà pé kò síjọ́ táwọn sunkún dọ́dún ẹ̀ tí ò kí pa àwọn lẹ́rìn. Tí Sunday Igboho bá rí oore gbà lénìí tó rí oore gbà ọlá àwọn ẹni tó ti ṣe fún náà kò sí tẹ́lẹ̀ sẹ́lẹ̀pẹ̀ fún kò sábúrú tẹ́lẹ̀ ṣe fún ọlá àwọn ìyẹn níwájú Ọlọ́run àdúrà ẹ̀dẹ̀ màmá gbà sí tó sì ẹ̀ ń gbà lọ́wọ́lọ́wọ́ tàwa lẹ́yìn gbogbo $1 million tẹ́ gbà ìyá Onitiri níbo lẹ kó sí Black Lion ìwọ́dà ìjìnlẹ̀ àbí kí ló ń jẹ́ bàbá parí níbo ló wà.
àwọn nǹkan oríṣiríṣi tó yẹ pé gbogbo yín tẹ́ ẹ kàn máa bọ́ta tẹ́ ẹ kàn máa jọ ẹnu sígbò ẹ ṣe làákàyè ni pé ẹni tó gbọ́n tí ó sọ̀rọ̀ tó kàn ń wò yín ràn kò sí mọ́ lára òun lè gbẹ̀gbin fún wọn rẹ̀ wẹ́lòmíì ló máa jáde ti pé irọ́ òun ẹ̀ gbúdọ̀ sọ̀rọ̀ sí iná yìí tó sọ fún yín pé kí gbogbo yín lọ bára yín lò fẹ́ kẹ́ parapọ̀ kẹ́ dẹ́yọ kan bẹ́ẹ̀ náà bàbá Akíntóyè ó ní ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ wá ń pariwo ẹ wá ń sọ ọ̀rọ̀ ntẹ́ẹ̀mà ntẹ́ẹ̀jẹ́ ta ni ẹ wá ń ṣe rádaràda ẹ ń ṣe rádaràda kiri níwájú ta ni àti ta ni gangan mi ìmọ̀ tó ń ṣe yín o mi ò tí ìmọ̀ tó ń ṣe yín gangan ní pàtó ẹ wà mọ́rọ̀ ẹ bẹ̀ sí sọ̀rọ̀ ẹ bẹ̀ sí sọ̀rọ̀ sí Sunday Igboho Sunday Igboho ẹsẹ̀ ní àrí bàbá Akíntóyè prof wọn kì í ṣe ní àrífín débi pé máa sọ̀rọ̀ sí bàbá ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín ẹ lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ tẹ́ ẹ bá mọ bí wọ́n ṣe ń tó tẹ́ bá bìlì pé bóyá iṣẹ́ obìnrin lẹ́yìn bẹ́ẹ̀ bí tó kò lè yé yín obìnrin tó mọ wọ́wọ́ ẹ̀ tó mọ bí wọ́n ṣe ń de òun làwọn obìnrin tí wọ́n dúró tí olóyè dèdè àwọn ní kòkò tí ò jẹ́ kó ṣubú kìí ṣe ẹ̀yin tẹ́ ń dàgbò dànù torí kò sí balẹ̀ bẹ́ẹ̀ ṣe tá à ní máa ríru yín ẹ wàá máa sọ̀rọ̀ ẹ jáde ta ni yín nínú ayé ẹ ṣọ́ra o Àjàkáyé mo fẹ́ kó lọ farabalẹ̀ kó lọ ṣe làákàyè dáadáa torí mo rí pọ́ dálẹ̀ nìyẹn ọ̀jẹ́lé olùjẹ́lé ogúngún l'Àjàkáyé àjàkárùn tó jẹ́ pé ibi táwọn èèyàn gidi bá wà ò lè wà ń bẹ̀ ibi ibú ló máa ń wà ibi ṣẹ̀tọ́ọ̀nì ló máa ń wà ó wá bẹ́ẹ̀ sí lanu gbàgàgbàgà ó fi ń sọ̀rọ̀ sí i nínú ibo ìwọ kan rádaràda bí ọbẹ̀ láyìí náà ó wá bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ ta ló mọ̀ yẹ́ rí nínú orílẹ̀-èdè Yorùbá tí wọ́n gbélẹ̀ ta ló mú ẹ rí kí ló já mọ́ ó já mọ́ kankan nínú wa àmú ẹ àdẹ̀fẹ́ mú ẹ àbígbà pé à ń promote orúkọ ẹ ni ta ni ẹ náà wà ń lanu gbàgà ń sọ̀rọ̀ sí Sunday Igboho owó tẹ ó máa ṣàlàyé ẹ máa arrest sí Sunday Igboho ẹ máa charge sí court ẹ bó ṣe kó wá dá owó yẹn padà tí ò bá dá àwọn ìran ọmọ ẹ̀ wọ́n máa tún dá padà kán máa mọ̀ Àjàkáyé lẹ́nu bàbá ẹ ọ̀rọ̀ tó sọ yẹn ó ju ẹ lẹ́nu lọ o tó o bá ti mú àkáǹtì yẹn wá o àkáǹtì ó gbọ́ àkáǹtì yẹn tí o sanwó sí tó o fi ọwọ́ ara rẹ tó o fọwọ́dù tí ẹ bá ti pa àwọn ọmọ Yorùbá kọ́ ló sanwó sí tó jẹ́ pé wọ́n ló kówó yẹn síbẹ̀ àtọmọ